wímọ̀bẹ̀rí jẹ́ bá a ní. Gbàràmọ́gbọ́ lèyí o, gbàràmọ́gbọ́ wí GCK wẹ́ẹ̀bọ̀ àìsèkìtì. Kẹ́yìn pẹ̀lú GCK Global Crusade with KUMUYI. Ìsọjí kárí ayé kò ti gbéra sọ, ó ti ń lọ lóṣooṣù látòpínlẹ̀ kan sópínlẹ̀ kejì ní lọ Ọlọ́run dẹ̀ ti dábìrà, ó ti ṣiṣẹ́ ìyanu, ó ti gba ọkàn là, ó ti ṣoríṣiríṣi ìdáǹdè nínú ayé ọ̀nìyàn, ṣùgbọ́n lèrè kó bá ròyìn ayọ̀ ni pé òpínlẹ̀ Èkìtì lètò nìkan, èyí kẹ́ ń pè ní Alpha Location. Ibẹ̀ ló ránṣẹ́ Ọlọ́run ọdún wá sí ajínrere àgbáyé ni olùṣọ́ àgùntàn Dr. WF KUMUYI. Ọ̀dọ̀ra gan-an lágúnlẹ̀ sí. Kọ́ tí ya ṣiṣẹ́ ìránṣẹ́ ni, kọ́ tí ya wàásù, kọ́ tí ya gbàdúrà, kò oríṣiríṣi rẹ̀ ya ṣẹlẹ̀ ní kété bí kan bá ti lásopọ̀ pẹ̀lú ra ní kété àgbáyé. Àyẹ kí mi gbọ́rùn bẹ́ẹ̀ yìí kí n pamọ́ra. Ìran olé àti èrò ọ̀nà kan gbọ́ o, kọ́ nìkan kéwì ọ̀nìkan, kọ́ nìkan kéwì ọ̀nìkan, kọ́ nìkan kọ́ nìkan kéde wí ọ̀nìmúrì. Wí GCK ó ti dé sópínlẹ̀ Èkìtì. Ojú rẹ wàá múrú ayẹyẹ, etí rẹ lọ àmúgbọ́re níbi ètò Ọlọ́run ṣetán o láti mú àyípadà rere àtòṣẹ́gun kan pátápátá láti mú yí ayé ọ̀nìyàn. Kí òṣòro rẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ lé bá wa fẹ́ra ni àbí wàhálà àjàgà ayé lè rìn ọ́ mọ́lẹ̀. Àkókò àyípadà rẹ ti dé o. GCK tóṣù kejìlá ọdún 2022 òpínlẹ̀ Èkìtì létí ààyè o. Nípasẹ̀ ẹ̀rọ lọ́rẹ̀ máa taari rẹ̀ sí kété orílẹ̀-èdè kélékété àgbáyé. Ọlọ́run ti ṣiṣẹ́ rẹ̀ o, ẹ̀dẹ̀ yọ bàjẹ́. Wo ló ayé agbára di máa nìkan yà múra. Deeper Life Campground Ajébádélé lọ́nà Ọ̀kẹ́rẹ́, ibẹ̀ gan-an níbi ètò. Ẹ jára ó gbóríṣiríṣi àrùn torí pé lè lọ́tẹ̀ yàtọ̀ sí ìsọjí àti ìpàgọ́ kò sopọ̀ tí wọ́n mọ̀ wọ́n dọdún oṣù kejìlá máa ń ṣèpàgọ́ méjèèjì ní àlùbọ̀. Yàtọ̀ sẹ́yìn nìsíkọ́ ìhàn ọ̀dọ́ra pé kíní kan ní Impact Academy tọ̀tẹ̀ research to excel ní kọ́ba lọ́mọ ọmọ iléèwé gíga ìhàn àgùnbánirọ̀ ìhàn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀dọ́ kété pátákó lètò ní kó papọ̀. Kì í síbẹ̀ yà wí ọ̀rá olè rẹ, wí alábàágbé rẹ, aládùúgbò rẹ kan múra sílẹ̀. GCK tóṣù kejìlá ọdún 2022 òpínlẹ̀ Èkìtì létí agbènàyà. Ìjà àmúra ọ ti yá gbàràmọ́gbọ́ lè yí o, wọ́n ta gbọ́ a sí kọ́ bá ti ń lọ ó ti kóra jọ. ABA-KUMUYI káàbọ̀ kété Èkìtì kúlé òjò lórúkọ mi ọmọ àbálábí tán wọ́n ti agbèrò mi lẹ́rẹ̀ẹ́ kan sí ire o.